àwa èdè Yorùbá TV pẹ̀lú àkàndá ọ̀rọ̀ Awíkonko náà la tún bọ́ sí. ṣé ẹ gbàgbé ìwé tí a ń kà lọ́wọ́ Àjàlólẹ́rù látọwọ́ Ọládẹ̀jọ Òkédìjí orí kẹta náà la wà àyágbọ́n Ògúngbégbọ́n. ṣé ẹ rántí ibi tá a bá dé? ẹ já padà síbi aróko ti sí lápàdé ní awé. Kí ni orúkọ rẹ ti jẹ́? Ọkùnrin náà ò dá a lóhùn, wọ́n kàn ń wò bọ̀ bí àgùntàn ni. Ojú rẹ̀ korò ju orógbó lọ, ń wo lápàdé bíi kí ó fò mọ́ lọ́rùn kí ó fà á ya pẹ́rẹpẹ́rẹ. Kò mira, bẹ́ẹ̀ ni ò tilẹ̀ ṣẹ́jú, kò yí ọrùn pò. Lápàdé ní ẹnu ló ń dùn ọ ní àbítí, àbí ara rẹ ò sì yá, àbí wọn kò kó ọ jáde ńgbà tí wọ́n bí ọ. Bó bá ṣe pé ara rẹ ni ọ̀yá kí ni kí wọ́n dá ọ lára yá báyìí, àbí oorun ni ò sì tí ì dá lójú rẹ kí ni kí wọ́n bá mi jí ọ. Ọkùnrin náà wò ó títí, ó ní níbo ni mo wà yìí gan. Ohun tí ó fi sọ̀rọ̀ nílẹ̀ dòdò bí ohun ẹni tí ó tóbi. Ẹni tí ó bá gbóhùn rẹ̀ láì rí ẹni tó ń sọ̀rọ̀ kò lè fura pé ẹni tẹ́rẹ́ ni ọkùnrin náà ṣe. Ohùn rẹ̀ dàbí ti ẹni tí ó bá tó méjìlá rẹ̀. Tàfá ò fọkàn sí ti ohùn rẹ̀ yìí, ó ní àbórí ẹ ò pé ni. Àwọn ọ̀gá ń bi ọ́ ní nǹkan, ìwọ náà tún ń béèrè tìrẹ lọ́wọ́ wọn, ẹgbẹ́ ń bígbó àbí tàrífín tí í jẹ́. Ó mọ̀ ara rẹ̀ dáhùn ohun tí wọ́n bi ọ́ ní kíá báyìí. Ọkùnrin náà ní pánú tiẹ̀ mọ́ ń tiẹ̀ o ìgìrìpá mọ́ mẹ́ ẹ̀ dáadáa ń tiẹ̀. Èyí ìnàkí tó ń pè ní ọ̀gá rẹ̀ yìí nìkan ni ń ọmọ ọ̀nà ẹnu sí Lápàdé. Bí ó bá ṣe onìkan ló wà níbí ni ìbá mẹni tí òun mú lẹ́rù. Ó ń jayé pé ìwọ ìgìrìpá wà níbí ni, nítorí pé ní irú ipò tí ara mi wà nísinsìnyí n ò lè dojúkọ ìwọ, ṣùgbọ́n kí ìwọ náà gbé ẹnu rẹ lọ́wọ́ ṣá o. Ìwọ náà mọ̀ pé òkú àjànàkú la yọ ògbó sí, ta ni jẹ́ ju agada lójú erin. Erin yìí ò tí ì kú o, àárẹ̀ mu lásán ni o. Ní ọjọ́ tí n ó bá wà ní abarapá tí a ó sì tún wá ríra ńkọ́. Bó bá ṣẹ̀ sí apá lónìí ó lè ṣẹ̀ sí tán lọ́la o. Bó bá ṣe ti kíní olè lásán yìí ni ó tún na ẹnu sí Lápàdé. Ìbá ti lè dábẹ́rà fún bí mo ti wà yìí ná. Ehoro làṣà ò lè gbé bí ìtọ́mi èkúté kọ̀. Olè olólè ó lọ hu owó tí mo rì mọ́lẹ̀. Mo lé wọn bá títí ó fi já títì. Bàtọ́wọ̀ mi ọ̀tẹ́, mo sáré lọ gbé mọ́tò mi ní kọ̀rọ̀ kan tí mo gbé pamọ́ sí pé kí n máa lé lọ. Lọ́nà Ìbàdàn. Ṣùgbọ́n bí mo ti ń lé lọ ni mo bóun àti wèrè ọlọ́pàá tí wọ́n ń pè ní Áùdù yẹn wọ́n jọ ń sọ̀rọ̀. Olè kúkú ni àwọn méjèèjì. Ṣé ìwájọ wà ní jẹ́ ọ̀rẹ́jọ̀rẹ́? Mo kọjá wọn lọ, mo sì yà sí ìyànà kékeré kan báyìí. Mo ń retí pé Áùdù yóò máa lé mi bọ̀ lẹ́yìn. Mo fẹ́rẹ̀ mọ́ ti yà tán nígbà tí Áùdù sáré kọjá lọ sọ́nà Ìbàdàn láì fura pé mo sá pamọ́ sí tòsí. Mo jẹ́ kó pẹ́ díẹ̀ lẹ́yìn tó ti kọjá, mo sì wá tún padà sójú ọ̀nà. Mo kọjú sí ọ̀nà àkànrán, mo fẹ́ lọ bá kíní olè yìí lọ́nà. Ó tún na ẹnu sí Lápàdé kí n kọ́ ọ lọ́gbọ́n díẹ̀. Ìgbà tí mo bá níbi tó dúró sí, inú kan bí mi wá ní sùúrù. Ó dàbí kí n fi mọ́tò mi tẹ̀ ẹ́ mọ́lẹ̀, kí n fọ́ túútú, kí n fi táyà ọkọ̀ mi pa pẹlẹbẹ. Ní ọwọ́ mi bá jù bàrà, mo pe ọkọ̀ padà sí títì. Kò ṣeé pè padà mọ́. Bí ó bá fì sọ́tún á tún fì sósì, àfi wo ń ṣáṣá tó ṣe nínú ìgbẹ́. N ò mọ ohun tó ṣẹlẹ̀ mọ́ títí mo fi bára mi nínú ìdè mọ́ igi nínú ìgbẹ́. Wọ́n fi aṣọ kan báyìí tí ń rùn bí ètè ọmọdé mi lẹ́nu. Mo tún dákú sórí ìdè níbẹ̀. Rírí tí mo tún máa rí ni ìwọ ìgìrìpá tí ó wá tú mi sílẹ̀ tí o sì tún dì mí sínú ẹní. Àṣé ara àwọn ọlọ́ṣà wọ̀nyí ni ìwọ náà tún wà báyìí. Ó dákẹ́ díẹ̀. Ó dàbí ẹni pé ó sinmi láti mẹ́ni. Wọ́n wá tún kọjú sí Lápàdé, ó ní ọjọ́ kan yóò ṣe ọjọ́ kan tí ọwọ́ mi yóò tẹ̀wọ́ olè yìí. Ìwọ jàgùdà kan lásán yìí. N ó kìlọ̀ fún ọ níjọ́ náà, ó gbádùn mi tó. Ṣùgbọ́n bí o bá fẹ́ dín ìyà tó jẹ níjọ́ náà kù, tètè bá mi mú owó mi báyìí. Bí bẹ́ẹ̀ kọ́ ìlọ́po 10 ló fi san ńgbà tí àkókò bá tó. Fúnra rẹ ni ó máa fi owó náà wá mi kiri ńgbà náà. Ó máa fi bẹ̀ mí ní pẹ̀lú tí ó yẹn ẹlẹ́bẹ̀ sí mi. Bó bá mọ̀ mí ni
ò bá mọ̀ pé mi kì í fọ́nù. Mo ń fi ara rẹ sùn ọ́ báyìí kí Ọlọ́run jẹ́ kí o gbọ́, kí Ọlọ́run má sì jẹ́ kí o gbọ́. Lápàdé lẹ́lẹ́kẹ́ títí ó fi parí ọ̀rọ̀ rẹ̀. Òun náà wá gbiná jẹ́ ó ní Tafa, kíní yí ọmọ nǹkan kan, bá mi fi ìgbátí 6 tó jìnnà sí ilé tí ọ̀yá. Tafa dìde ńlẹ̀, ó sún mọ́wájú, ó gbọ́wọ́ sókè, ó fi ìgbátí kan lé ọkùnrin náà létí gbòòlà, ó tún gbọ́wọ́ sókè. Bẹ́ẹ̀ ni Audu Karimu olórí ọlọ́pàá wọlé dé, ó fògìjà wọlé ni, ó wo gàrà yíká ó ní Lápàdé, ọwọ́ mi wá tẹ ọ gan báyìí àbí ọ̀tẹ̀ ọ̀rẹ́ rìn músẹ́. Ó wo gbogbo wọn lójú lọ́kọ̀ọ̀kan ó ní ọjọ́ gàtí kọjọ́ gàtí, ẹsẹ̀ méjèèjì ló fi tilẹ̀ tó ń tiró yìí. Mo ti mọ̀ tẹ́lẹ̀ pé ọwọ́ mi ó tètè tẹ ọ. Ọjọ́ gbogbo ń tó lè, ọjọ́ kan ní tó lóhun. Ó wá tán àbí ò tán? Ilẹ̀ wa mọ́ ọ lónìí gbangba dẹkùn, kedere bẹ́ wò. Ó sá bẹ̀rẹ̀ sí bómi lọ́sàn-án. Gbogbo yín ẹ dìde, ẹ nìṣó ní tẹ̀sán. Mo ti mọ̀ pé bí mo bá farabalẹ̀ dáadáa, n ó rí yín mú níbi tí ẹ máa ń pé sí. Òun náà ni ẹ wá sọ́dọ̀, òun náà ni ẹ wá sodo sí ń yìí. Mo mú yín báyìí àbí n ò mú yín? Ìwọ ń tiẹ̀, ó tọ̀ sára ni àbí gbogbo ṣòkòtò rẹ̀ ṣe rin gbedegbede báyìí? Ọkùnrin ìgbèkùn náà ní ẹjọ́ rẹ̀, kí lọ́kàn bí mo bá yàgbé sára? Kí ni o sì ní mo ṣe tí n ó fi bá ọ lọ sí tẹ̀sán? Audu ní tirẹ̀ pọ̀ níbẹ̀. Ìwọ ló ń jẹ́ Táíwò àbí wọ́kọ́? Ọkùnrin náà ní àbí wọn ò tún gbọ́dọ̀ jẹ́ Táíwò mọ́. Ọjọ́ wo lo fi yẹn jáde ó jàre? Audu ní farabalẹ̀, mò ń bá a bọ̀ òlópẹ́. Ìwọ kọ́ ló ní mọ́tò WOT 0024. Ọkùnrin náà ní èèwọ̀ tó nìyẹn náà bí? Audu ní mò ń bọ̀, farabalẹ̀. Ǹjẹ́ o rántí pé ohun tí ọ̀nà àkànrán bọ̀ wá sí Ìbàdàn lọ́wọ́ ọ̀sán yìí? O sì ń wa mọ́tò rẹ nígbà náà. Ọkùnrin náà ní mo wá mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni bí o. Audu ní ó ti o. Ẹ̀ṣẹ̀ kọ́ ni láti máa ti àkànrán bọ̀ sí Ìbàdàn o, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ni láti fi mọ́tò rẹ sáré ju bí ó ti yẹ. Àbí ẹ̀ṣẹ̀ kọ́ ni ìyẹn náà? Tafa ní Audu, ó máa gọ̀ púpọ̀ o. Mo rẹ́rìn. Lọ́nà kínní, ta ni sọ fún ọ pé èmi ni mò ń wakọ̀ ní àkókò tí ò ń sọ̀rọ̀? Táíwò ní Audu, ó máa gọ̀ púpọ̀ o. Mo rẹ́rìn. Lọ́nà kínní, ta ni sọ fún ọ pé èmi ni mò ń wakọ̀ ní àkókò tí ò ń sọ̀rọ̀ rẹ̀ yìí? Ká tilẹ̀ wá sọ pé èmi ni mò ń wakọ̀, ta ni ẹlẹ́rìí rẹ pé mo sáré ju bí ó ti yẹ lọ? Àti pé kí ni ṣe? Àti pé kí ni ṣe tí o kò dá mi dúró nígbà náà? Bí ó bá jẹ́ pé lóòótọ́ ni mo ṣẹ̀ sí òfin. Audu ní jẹ́ kí n mọ dáhùn lọ́kọ̀ọ̀kan. Èmi ń rí nígbà tí ò ń sáré àṣájù. Lápàdé yìí náà rí ọ pẹ̀lú. Lápàdé ní Audu, nígbà wo ni rí? N ó jẹ́rìí bó bá jẹ́ pé lóòótọ́ ni o. Audu ní Lápàdé, ṣé bí mo wí fún ọ náà nígbà náà? Lápàdé ní mo ti gbàgbé, n ò rántí. Ṣùgbọ́n bó bá ṣe pé wíwí ló wí fún mi, ìyẹn yàtọ̀ sí pé mo rí fúnra mi o. Ṣé ìwọ tó fẹ́ fi mí ṣẹlẹ́rìí náà ló wí fún mi? Àfi bó bá fẹ́ kí n jẹ́rìí pé ó sọ fún mi lókù. Audu ní ta lè sìn ìbágbè bí òṣèlégbò. Ọ̀kan náà kúkú ni yín, ṣùgbọ́n bí ẹ fò tí ẹ dẹyẹ, ẹ ò lè bọ́ nínú ilé yìí. Táíwò ní níbo ló tilẹ̀ sọ pé mo gbé sáré yìí? Ọ̀nà àkànrán kọ́ ló pè é? Ó gbàgbé òfin ọkọ̀ wíwà ni. Àárín ìlú nìkan ni òfin de eré sísà, àti ní kọ́nà, àti níbi tí ọ̀nà kò bá gbé dára, kì í ṣe inú igbó. Àfi bí ènìyàn kò bá fi ara balẹ̀ wakọ̀ lókù. Mo á kọlù ọ́ nígbà tí o wíyè níbí, àbí ta ni mo kọlù? Ojú Audu Karimu rẹ̀wẹ̀sì, ó dá tọ́mì. Táíwò ń sọ̀rọ̀ lọ, ó ní ká tilẹ̀ wá sọ pé o ní ẹlẹ́rìí pé mo sáré jù, kí a tún sọ pé eléyìí lòdì sí òfin. Gbogbo tí o lè ṣe gẹ́gẹ́ bí ọlọ́pàá ni pé kí o gba gbogbo ìwé ọkọ̀ mi lọ́wọ́ mi àti láísẹ̀sì mi, kí o sì pè mí lẹ́jọ́ sí kóòtù. Bí a bá dé kóòtù, rírò ni ó rojọ́, kì í ṣe ìwọ ni yóò dá lọ́hùn.
ọ̀wá ní kí n ká lọ sí tẹ̀sán láti lọ ṣe kínní o èmi ò ráàyè o. Áúdù tún gbé itọ́ mì lẹ́nu Áúdù tún gbé itọ́ ẹnu rẹ̀ mì ó dán gbùn lọ́nà ọ̀fun rẹ̀ wọ́n rọ ìka rẹ̀ para kò sí àní-àní pé Táíwò ti gbé lulẹ̀ kò rí òfin tí òun tún lè lò fún un mọ́ ó ní Táíwò kò burú ó mọ̀fin dáadáa bí mọ́tò rẹ̀ náà ń kọ́ nísinsìnyí mo lè mú ọ pé òfin mọ́tò ọ̀hún jáàmù àbí n ò lè mú ọ. Táíwò tutọ́ sókè ìtọ́ náà sì fẹ́rẹ̀ bọ́ sí ẹ̀yinjú Áúdù ó ní ta ni sọ fún ọ pé èmi ni mo tilẹ̀ ń wakọ̀ nígbà náà ká tilẹ̀ wá sọ pé èmi ni mò ń wà á mọ́tò mi ni àbí tiẹ̀ kò burú o èmi ni mò ń wakọ̀ o èmi ni mo sì fi kọ́ lúgí ọ̀tán àbí ọ̀tán ohun tó sì jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ni pé èmi àti ọ̀rẹ́ mi kan jọ kọ́ iyàn pé bí mo bá fi mọ́tò mi kọ́ lúgí kò lè rún bẹ́ẹ̀ ni kò lè tẹ̀ níbikíbi ni mo bá sọ àkókò tí ènìyàn kì í pọ̀ lọ́nà ni mo bá gba ọ̀nà àkànrán lọ ni mo bá fi ọkọ̀ náà kọ́ lúgí iyàn ọ̀rẹ́ mi ló mú mi nítorí pé mọ́tò náà rún bí ọ̀rẹ́ mi ti sọ pé yóò ṣe ǹjẹ́ ẹnikẹ́ni sọ fún ọ pé mo bà nǹkan òun jẹ́ èmi ni mo ní mọ́tò mi o bó bá sì ti wù mí ni mo lè ṣe o bó ti wù ni làágẹ̀ fìlà ẹni a kì í mú ní sí sọ́tán lápàdé ní Áúdù Kàrímù bẹ́ẹ̀ gbà ò bá dẹ̀yìn lẹ́yìn rẹ̀ ó kì í dẹ̀yìn lẹ́yìn ẹgbà á owó tí ò pé lọ́mọ ń ṣe yìí Táíwò mà ti gbé ọ lulẹ̀ o àbó tí ì gbà ọjà relé lọ sùn ẹ kúkú ti ní ọlọ́pàá obìnrin ní báríkè yín báyìí ọlọ́gbè kan múrelé àbíyàwó rẹ̀ á bínú bó bá fẹ́ bínú wí fún un pé òun mú wálé wá kọ́ níṣẹ́ ni ṣé wọ́n lọ̀gá gbogbo wọn pa ọ̀rọ̀ ti Táíwò yìí tí o lọ sùn jẹ́ kó fọ̀rọ̀ rẹ mọ́ lórí ẹ̀tẹ́ kó tó di alábùkù. Áúdù ní ọwọ́ mi tẹ ìwọ́n tiẹ̀ ò lè bọ́ lẹ́ẹ̀kan yìí mo ti wá gbá ọ mú lọ́rùn ọwọ́ yàtọ̀ fún orí ìka tí mo ti mú ọ tẹ́lẹ̀ bí mo ti kúrò nílé rẹ lẹ́ẹ̀kan mo yan ọlọ́pàá méjì láti máa ṣọ́ ilé rẹ mo ní kí wọ́n máa ṣọ́ ìgbà tí o bá fẹ́ jáde wọn ò wọ́ sọ́nì ò bá rí wọn bí ìwọ àti Ìgìrìpá ti jáde tí ẹ wọ takisí ọ̀kan nínú àwọn ọlọ́pàá náà wọ takisí mìíràn tẹ̀lé yín ìkejì sì wá jíṣẹ́ fún mi láìpẹ́ ni ẹni tí ó tẹ̀lé yín náà dé tí ó wá júwèé ibi tí ẹ wà fún mi mo sì gbọ́ pé ẹ mú ẹnìkan lẹ́rú sí yín nítorí náà mo fẹ́ wá gbogbo ilé yìí wò fínífíní láti òkè délẹ̀ mo mọ̀ pé Táíwò lẹ́rú tẹ́ ẹ mú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ń wá ilé yìí wò a kì í mọ̀ nǹkan mìíràn tún lè wà níyìn tí ó lòdì sí òfin ṣé Táíwò dà yín ni ẹ ti fẹ́ yẹjú rẹ̀ ẹ fẹ́ pakọ́ ṣé dídé tí mo dé báyìí ló ń dé yín lọ́wọ́ ta ni onílé yìí gangan kí n fi wárántì ọwọ́ mi hàn kí n lè tètè bẹ̀rẹ̀ wíwá gbogbo ilé wò ta ni onílé nínú yín ẹnikẹ́ni ò dá lóhùn tàbá súnmọ́ bíi kó gbá a létí ó gbé ọwọ́ sókè ṣùgbọ́n kò lù ú ọ̀rẹ́ rìn lásán ni Táíwò ní ọkọ̀ fọ̀n láàrin wọn ní Áúdù àbó tí ń jẹ́ mo mà ti mú sùúrù tó o mo ṣe sùúrù fún ẹ tó o ìsọkúsọ rẹ yìí ti wá tó gẹ́gbà bó bá tún sọ irú rẹ̀ sí mi ó mọ̀ mí tó o mo bọ̀wọ̀ fún ẹ tó o bẹ́ẹ̀ ni kì í ṣe ìwọ ni mo bẹ̀rù bí kì í ṣe ìjọba o à ń bẹ̀rù alájá ajá sí bóun là ń bẹ̀rù wọ́n lọ kọ́kọ́ pè mí lẹ́rú láyé mi n ò sì fẹ́ gbọ́ bẹ́ẹ̀ mọ́ lẹ́nu rẹ o bó bá tún sọ irú ìsọkúsọ bẹ́ẹ̀ n ó kó padà sí ọ lẹ́nu o ojú Áúdù wálẹ̀ kò lè fọhùn Tàfá ní ọ̀gá ojú Áúdù wálẹ̀ kò lè fọhùn Tàfá ní ọ̀gá ìhà yín láti dánu dúró nínú ìwé ni àjà ló lẹ́rù orí kẹta àyágbọ́n ògúngbẹ̀gbọ́n òun náà la wà ìpín kejì òun náà ni kò rọrùn fún wa láti kà á tán lẹ́ẹ̀kan ṣoṣo ẹ má gbàgbé ẹ sọ̀scribe sí channel yìí tó bá jẹ́ pé ẹ ṣẹ̀ṣẹ̀ ń bá mi pàdé fún ìgbà àkọ́kọ́ ní Ìdí Àti Àṣà Yorùbá ò ní parun àjùwà ṣe o.